pátá ẹjẹ́ mọ́ fìmọ̀ ṣọ̀kan àjọṣepọ̀ fẹ̀lẹ́gẹ̀ ní àjọṣepọ̀ wọ̀ ní dòṣùṣù ìdàgbàsókè Yorùbá ni ẹjẹ́ ọmọ jẹ wá ní ogún pátápátá ọ̀kan gbòógì nínú kànnì Wàsíù Akíṣọlá Àyìndé ẹ káàbọ̀ sórí ètò. níbi tá a ti ń ṣètò Yorùbá nation àti ṣẹ̀ṣẹ̀ ọmọ aládé ni wá o òta ló lè bá ṣàwà ẹ wá wí fún mi. Mo kí gbogbo wa káàbọ̀ sí orí ètò. Mo kí gbogbo ọmọ aládé káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. A kú bójú ọjọ́ ṣe rí ní ọ̀dọ̀ wa. A kú gbìyànjú, a kú kó lè dá. Olódùmarè á dé ìgbìyànjú aládé. Àní ṣe lásán. Àní ròǹgbé sọnù bí ó ṣe ibi ọmọ. Play by TF card. FM mode. Bluetooth mode. Àyànfẹ́ mo dé lónìí gbogbo mẹ́rin kàkà bí ọ̀tá wọ̀ bí àlàpà Obirin gbókun yẹn bọ́dẹ̀ o akátapá pèrè wómùwómù afárá ọ̀dájagun la bí ọ̀sọ́dọ̀ odò láyé ìfarakomi ẹ máa gbóhùn ẹnu mi kàkà bí etí ṣe yẹ ká ikán ló parapọ̀ tó mọ́lé èrò parapọ̀ wọ́n má jìyàn àwọn ọmọ Yorùbá kárí ayé pátá ẹjẹ́ mọ́ fìmọ̀ ṣọ̀kan àjọṣepọ̀ fẹ̀lẹ́gẹ̀ ní àjọṣepọ̀ wọ̀ ní dòṣùṣù ìdàgbàsókè Yorùbá ni ẹjẹ́ ọmọ jẹ wá ní ogún pátápátá ọ̀kan gbòógì nínú kànnì jẹ́tí mọ́ gbèdé Yorùbá kárí ayé òun ni Leha TV lórí ìkànnì Facebook níbi tá a ti ń ṣètò Yorùbá nation àti ṣẹ̀ṣẹ̀ ọmọ aládé ni wá o òta ló lè bá ṣàwà ẹ wá wí fún mi gbogbo ọmọ Yorùbá ẹ mọ gbóhùn ẹnu mi mo pé ẹ dìde èsè ká fẹ́ ṣàṣàwà nù ká mọ̀ gbé tẹ̀yìn ẹlẹ́ni kiri ẹ mọ̀ tẹ̀lé Leha TV lórí ìkànnì Facebook ọ̀gá nìkan láwùjọ òkúta
ọ̀gá niyọ̀ láwùjọ ìrùpẹ̀ àti foyín sẹ́nu ká tutọ́ Ẹlẹ́ha TV ti gòkè odò ó ti gòkè odò káfárá ó tó dá àyànfẹ́ mo pé máa wí kan gbọ́dọ̀ kù wí láíláí Ẹlẹ́ha TV ó kú iṣẹ́ takuntakun ẹ̀lẹ́ Obirin ló ti gbó ara Ọ̀yọ́ mọ̀ kọ́ àgbèrè bàbá wọn mọ̀ jẹ́ ayé ọjọ́ tamọ́ inú ẹ̀kúlẹ̀ ní rówó pín ara ló kan mí lu jíjọ alábala sọ̀jẹ̀ mọ́bọ̀ jẹ̀jẹ̀ baálé rẹ̀ pé lẹ́gùn ọmọ àrùkù wọjà mọ́ta mọ́ gbóhùn ẹ̀yàn mi dáadáa àrùkù ìbẹ̀ lọ́jà yóò tẹ̀ kúrú àrùkù ìbẹ̀ lọ́jà yóò tàkàrà rùkúrú ìbẹ̀ lọ́jà wà tó dúdú mọ́ gbóhùn ẹ̀yàn mi eré dìgbò ara Ọ̀yọ́ mọ̀ ọkọ̀ àgbèrè bàbá wọn mọ̀ jẹ́ bọ́ bá délé bá mi kí bàbá mi o Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho gángan ló òòṣà ní Ìgbòho ẹ̀là kan kì í bá di òpó wọ́wí ọmọ Adéyẹmọ kọ́ ọmọdé nílẹ̀ láwùjọ Ìgbòho mọ̀ rẹ̀ ọmọ atapẹ́tẹ́ inú omi ọmọ gègèlè lébò ńlọdọ sànyà òde mi ní bàrà dìmọ̀ ṣe lómi kò ṣe ń ṣẹ́ sí mi lẹ́nu ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé Onígbòho mọ̀ rẹ́ mọ̀ gbóhùn ẹnu mi ọ̀kan sẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan yòókù ńlọmọ aláyé fi ránṣọ mọ́ gbóhùn ẹnu mi dáadáa ọmọ òkúta mẹ́ta òde Ìgbòho ọ̀kan kọ́ mi lẹ́sẹ̀ lánà ọ̀kan kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀ ọ̀kan nígbà àwọn ọmọ náà kí ni mo wá ṣe nígbòho mọ̀ rẹ́ ọmọ àtàpẹ́tẹ́ inú omi ọmọ gègèlè lójó sànyà Ẹlẹ́ha TV kékeré látàmọ̀ tí fi sọ̀kò ojú ọmọ gàjọ̀tà rẹ̀ lágbára ọmọ èèyàn tó bá ní ọmọ ṣe tọ́ fẹ́ ọ̀pá ikú nírẹ̀yìn ikú ọ̀pá ẹja nírẹ̀yìn ẹja ilẹ̀kùn ọ̀nà nírẹ̀yìn ìbálẹ̀ àgbà lẹ́dì nírẹ̀yìn wàlúfà ọ̀dánimọ̀ rẹ̀yìn àbíàmọ̀ kọ́ ọmọ rẹ̀yìn gbogbo ọ̀tá rẹ̀ pátápátá kúrò. tí mo kà ẹ́ ṣe mo dúpẹ́. Àyànfẹ́, God bless you. Ọmọ mi tó ṣùọ́. Mo kí gbogbo wa ní orílẹ̀-èdè Yorùbá káàkiri àgbáńlá ayé. Ní gbogbo ibi tí ọwọ́jà ètò yìí bá dé. Mo kí wa, mo lù wá lọ́gbọ̀ ẹ̀rọ. Wọ́n dẹ̀ múná dé ṣá. Omi adé. Èmi àti sísítà mi Lizzy Anjorin lájọ fẹ́ ṣètò ti pè ní. Ojú òní tiwa. A kí gbogbo wa bá mi slow fún àyàn kó direct ẹ̀ síbí dáadáa. A kí gbogbo wa pé àṣẹ ojú ọjọ́ ṣe rí lọ́dọ̀ wa. A kú gbìyànjú, a kú kó lè dára. Olódùmarè á jẹ́ kó dára fún wa. A ò ní rè ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Àánú á bá gbogbo wa rìnrìn àjò. Ojú òkúkú ní tiwa. Olódùmarè tí kò jẹ́ kí ojú tiwa lánàá. Ojú òní tiwa ní gbogbo àjọ ayé. Àánú la béèrè lọ́dọ̀ Olódùmarè kó fi àánú kó fi dá wa sí, kó fi àánú kó fi bá wa rìnrìn àjò. Àánú kan ṣoṣo tó ju ẹgbẹẹgbẹ̀rún gbogbo nǹkan lọ láyé Olódùmarè kó fi bá wa gbé. Nítorí pé tí àánú bá ti wọnú ayé ẹ̀dá, gbogbo oore tẹ́dá bá ń fẹ́ ó máa bọ́ sí rọ̀rùn ni. Àánú ni mo béèrè kó Olódùmarè fi àánú kó fi bá mi rìnrìn àjò. Nínú gbogbo ètò ayé mi káàánú kó má fi mí sílẹ̀ nígbà kankan. Orí mi kó gbé mi débi re. Orí agbe ajá fún agbe, orí àlùkò ajá fún àlùkò. Mo dúpẹ́ mo yìn Olódùmarè lọ́wọ́ orí ni. Mo dúpẹ́ tó bá dá ni wáyé jẹ́ kó rí mi gbè mí o. Ọpẹ́ ni fọ́láwùrà. Yorùbá bọ̀ wọ́n nù gbogbo lọ́wọ́ orí. Ṣebí látòdì ọ̀run wá ni. Mo dúpẹ́ pé orí mi gbè mí. Orí ò takò mí o. Kò jẹ́ kí n mórí olórí wáyé. Orí tó bá dá ni wáyé dá mọ́ mi, orí ni. Kì í ṣe pàǹdà. Mo dúpẹ́ lọ́wọ́ àláwùrà. Àánú ni mo béèrè ní gbogbo ayé. K'Olódùmarè wò mí ṣe láàánú.
ẹni tá àánú bá ti wọnú ayé ẹ̀ oore ti dé, ìbùkún ti dé, ìfọ̀kànbalẹ̀. Àánú la fẹ́ o lórílẹ̀‐èdè yìí, k'Olódùmarè kó fi àánú gba Yorùbá nation fún wa, nítorí pé ara ni ará ilé, ara ni ará oko. Sápá ti kún ta bìbà, ariwo kò sówó lọ́tún kò sówó lósì, ó gba gbogbo ayé kan. Ẹ wá wo bí tá a ti bára wa, èyí ò wá papọ̀ jù. Èmi ló kàn bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ó ti kàn yín o. Ẹ dákun ẹ dábọ̀, ẹ má jẹ́ kán ṣe yègèdè ọmọ Yorùbá. Sẹ́rí bí tẹ́ ẹ bá wá dé oṣù keje lẹ ti bẹ̀rẹ̀ ẹsẹ́ báyìí. Níṣẹ́ ló ń lé sí, ó kàn ń lé sí, ó ń lé sí. Tẹ́ bá máa gbọ́ wọn á ní ká fọkàn balẹ̀. Láti 1960 ó máa dá kán tó bírú àwa sáyé. Ẹgbọ́n náà mo fẹ́ bi yín, nígbà wo, ọdún wo, oṣù wo, ọ̀sẹ̀ wo, àkókò wo, ìṣẹ́jú wo gan ló máa dára? Mo ń fi àsìkò yìí mo fi ń bẹ gbogbo ọmọ aládé pátápátá wípé ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan, ká gbára wa lóko ẹrú, ká bọ́ sórílẹ̀-èdè Yorùbá nation. Yorùbá nation nìkan ló lè ṣe o, òun ló lè pín ìwọ̀ kálukú fún. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń sọ pé tí wọ́n bá gba Yorùbá nation wọ́n fẹ́ máa gbẹ́bọ lárugẹ ni. Àní ẹ stop ṣe bẹ́ẹ̀, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o. Yorùbá nation kò dúró fẹ́sìn kankan. Yorùbá nation ó dúró fún ìran ọmọ aládé. Ẹni tó bá ti ń sọ èdè Yorùbá lẹ́nu, Yorùbá nation dúró fún. Yorùbá ò dúró fún religion kankan. Religion la fi darí Nàìjíríà títí ẹ wo bí tá a bára wa dé. Oko ẹrú la padà sí bìbà. Religion ẹ wo bí tó gbé wa dé. Ẹ̀sìn tèmi ló dáa, tẹ́lẹ̀ yìí ò dáa. Èmi ni mo fẹ́ wà lùjọ́ náà, eléyìí ò lè wà lùjọ́ náà. Ẹ wá wo bí tá a bára wa dé. Ẹ̀sìn wa ń dọ̀tá sílẹ̀ nínú ilé, láàrin ará, láàrin ẹbí tójúlùmọ̀. Àwọn òṣèlú wa tí wọ́n bá fẹ́ gbé òṣèlú, wọ́n lọ bá àfáà, wọ́n lọ bá pásọ̀, wọ́n lọ bá babaláwo. Wọ́n á ní ẹ bá wọn bẹ lọ́hùn káwọn dépò yìí, àwọn máa ṣe ribiribi sórílẹ̀-èdè yìí. Àbálọ àbábọ̀ tí wọ́n bá dépò tán o, ti ara wọn náà máa kọ́kọ́ mójútó. Ẹ gbọ́dọ̀ mo wá fẹ́ bi gbogbo wa, sórí ló ń ṣe wá ni àbí ìjọba ló ń ṣe wá àbí kálukú ló ń ṣe ra ẹ̀. Ìjọba kan kò ṣe ẹnìkan kan jọ́ tí kálukú bá ti lè rórí tí làákàyè wa bá ṣiṣẹ́ tá a ti sọ pé a ò ṣẹrú mọ́. Ìjọ yẹn la bọ́ lóko ẹrú pátápátá. Ẹ̀yin aríjẹ ní màdàrú tẹ́ wà nílùú káàkiri, tẹ́ bẹ nínú òṣèlú, tẹ́ wà nínú religion. Olódùmarè lọ́bẹ ẹlẹ́san á san kó wá lẹ́san gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Èmi á gbẹ̀san tèmi, ẹ̀yin náà àgbà tiyín o. Gbogbo ayé lẹ sọdọ̀ ní sápá nílùú. Bí sápá bá kì ọmọdé mọ́lẹ̀, ohun tí ò yẹ kó sọ á sọ. Tó bá kì àgbà mọ́lẹ̀, èyí tí ò yẹ kó rò á rò. Àní mo dé Ifákànyìn Sọ́lá Ọ̀ṣúnìkẹ́ Àṣàbí Adétúndé, ọmọ wọn nílùú Ìbàṣayé Àjàgìdì àgbò. Ọmọ Yewa tí ọ̀rọ̀ yé tí ọ̀rọ̀ yé. Ògùn Adúláwọ̀ ni, ọmọ Adéyẹmọ ni, ọmọ Ògbóòsà. Àwa dúró tá a gálàǹtì lẹ́yìn ọmọ Adéyẹmọ, ọ̀gá tiwa, ẹ̀gbọ́n tiwa, bàbá tiwa. Ẹkùn òòṣà ọkọ Fúlàní. Ọ̀gá tiwa ní, ọ̀gá tiwa tí ò bá lé jẹ́ tí ò dá lérú. Ọ̀gá tiwa tí ò sí nídìí màdàrú. Ọmọ Adéyẹmọ Ìgbòòṣà. Ò ní kánjú kú o, gbogbo ẹni bá ní kó o kú wọn aṣíwájú ẹ kú. Ẹni bá ní kó o ràjò kó o má dé, gbogbo wọn lò ní dé bá ń lé láṣẹ Elédùà. A tún fẹ́ bẹ̀rẹ̀ ètò tèní o. Ẹ bá wa ké sí alára, ẹ ké sí ajérò, ẹ ké sí ọ̀wọ̀gún àga pé ètò tèní fẹ́ bẹ̀rẹ̀. Ẹ bá wa pé àwọn ọkọ ẹlẹ́hàá kí wọ́n wá fetí gbéyàwó ọ̀rọ̀. Àwọn tó ṣe yí pé ẹ̀há obìnrin sílé, ẹni kó mọ́ ṣiṣẹ́ alẹ́ kó mọ́ ṣe tàárẹ̀.
inú ilé ní Ìbàdàn obìnrin máa ń gbé ṣe wá rí pé ohun tó ń bẹ nílùú ó yẹ kẹ́lẹ́ á ṣiṣẹ́ àbí ó yẹ kó ṣiṣẹ́ ó yẹ kó múṣẹ́ rẹ̀ ní bàádà ẹ má bínú èyí tèmi ibi tó bá dání wáyé ní ká gbà wọlé ni mo kí gbogbo wa káàkiri orílẹ̀-èdè Yorùbá pé a kú dédé àsìkò yìí mo kí gbogbo ẹ̀yin viewers mi ẹ̀yin followers mi ẹ̀yin fans mi káàkiri all over the world mo dúpẹ́ lọ́wọ́ yín olórí birthday mi tí mo ṣe tí ẹ pọ́n mi lé tí ẹ yẹ́ mi sí ṣé ẹ ti mọ̀ pé pọ́n mi lé òun ló ń ṣàwò yẹ́ mi sí mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore Olódùmarè á bá mi sẹ̀san torí pé mi ò nẹ́san kankan tí mo lè san fún yín ìfẹ́ lẹ́ni ìfẹ́ tẹ́ ẹ wá ní sírú èmi yìí ẹni tó bá nífẹ̀ẹ́ rú èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi ọmọ ọkọ Yorùbá ọ̀ríjìnà ọmọ Yorùbá tí ò sí àmúlùmálà bàbá mi Yorùbá ìyá mi Yorùbá ìran mi Yorùbá ẹni tó bá wá nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ tó ń jáde ní ẹnu ọmọ ọkọ Yorùbá yìí ìṣàfà ní ṣe pásítọ̀ ní ṣe babaláwo ni ká gbà pé irú ẹni bẹ́ẹ̀ ó dúró ti òtítọ́ ó fẹ́ òtítọ́ ó dẹ̀ wáyé wá ṣe òtítọ́ nítorí pé kì í ṣe gbogbo èèyàn ni ohun tá à ń sọ máa dùn mọ́nú àwọn kan assignment lọ́ba dániwáyé gbélé wọn lọ́wọ́ lórí torí ọ̀rọ̀ èmi Fákànyìnsọ́lá yìí gbogbo ẹ̀yin tí ẹ máa ń comment ní abẹ́ comment section tẹ́ máa ń béèrè àwọn silly question idiot question stupid question Google ní kẹ́ máa lọ ask o ẹ ti mọ̀ pé mi ò ní time ó ti yé so tẹ́ bá ti tẹ̀ sórí Google pé ẹ ṣá ti tẹ̀ ó máa gbé wá fún yín gbogbo béèrè tẹ́ bá béèrè àwọn ọmọ àlè kan wà tí wọ́n wà lábẹ́ religion káàkiri tẹ́bí bá ti ṣe program wọn ò lè ṣe kán máa wọ́n rò pé mi máa fi àwọn máa fi wọ́n káàṣì cruise èmi ò ráyè mi ráyè òṣì torí àjọ sínú set àsínú sàwáwù àwọn bàbá tí yín làwájọ́ ń ta so bó ṣe jẹ́ nìyẹn mo dúpẹ́ fún Olódùmarè ọba àánú ọba àfẹ́ ọba tí òwò ti wà tí òwò ti ṣe wa ọba tó kẹ̀ ń kẹ́ wa ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè ọba tí òwò pé bóyá o jẹ́ àfáà bóyá o jẹ́ kìrìsìtẹ́nì bóyá o jẹ́ babaláwo ó kàn ń kẹ́ gbogbo wa ní ṣí ọ̀wọ́ tó gbẹ́sìn rù tó lò fẹ́ ṣí ọ̀wọ́ tó sọ pé wọ́n nìkan lọ́ba dániwáyé yọ́nú sí jù tó lò fẹ́ pẹ̀lú àwọn tó kójọ tó kó wọn tiẹ̀ ṣí ọ̀wọ́ tó ṣe pé ẹ̀sìn la rí àárí ìwà nínú ẹ̀sìn ẹ ṣí ọ ẹ ṣí ọ ìwọ tó ṣe pé tó bá déta tó bá gba máìkì wá ṣe wá sí gbogbo ayé àmàṣe àkàsálíkà òdodo lọ́rọ̀ Ọlọ́run àmọ́ ṣá gbogbo abẹ́ ló kún fún ìbàjẹ́ ṣí ọ̀wọ́ tó ṣe pé o jẹ́ adarí ìjọ ìwọ gangan ló ń fọ́jọ ìwọ ni tújọ ipò tó bá dániwá yóò fi ẹ́ sínú fọ́ọ̀sì ara ẹ síbẹ̀ scammer ni o lè ní ṣí ọ̀wọ́ tó sọ pé àní kò sí ẹ̀sìn míì tí ọba dániwáyé fẹ́ gbà lọ́wọ́ yín mọ́ yàtọ̀ sí ẹ̀sìn tí wọ́n ń ṣe mítìn wo ni wọ́n àti Olódùmarè tẹ́jọ ibo lẹ pera yín sí tó wá sọ fún ẹ pé ẹ̀sìn kan ṣoṣo lòun fẹ́ gbà ọ nínú gbogbo ayé kí ni wọ́n ń pè lẹ́sìn ìwà lẹ̀sìn dáadáa lẹ̀sìn ìfẹ́ lẹ̀sìn ẹni ẹ̀sìn tẹ́ ọba ti ń sìn láyé ọ̀nà tí kálukú fi ń sin Ọlọ́run ọba ló yàtọ̀ ìgbàgbọ́ kálukú nínú Olódùmarè ló yàtọ̀ ọ̀tọ̀ àti ilẹ̀ ti tèmi èmi ò criticize ẹ̀sìn kan pé ẹ̀sìn eléyìí dá ẹ̀sìn eléyìí dá àmọ́ ṣálánà kan táwa náà ta tán mú páàsì wa sílẹ̀ tá a bá rá wọn kan a máa rí wọn nírí pé wọn ò sí lójú ọ̀nà àmọ́ ṣàṣàdédé lọ́ba adániwáyé kan sí mi pé ló kọ sí mi àwọn tí wọ́n ń wò yìí pé wọn ò sí lọ́nà ìjẹ́ yìí tí wọ́n gan ń ṣe lọ́wọ́lọ́wọ́ ṣé ọba adániwáyé ti tẹ́wọ́ gbà tí gbogbo wa bá ń ronú tá a bá lè jókòó ká sọ ọpọlọ kalẹ̀ a máa múlé ayé bíntín gbogbo nǹkan ó máa rọrùn fún wa kò ní ṣe pé èyí tó bá ti fi sí wa nínú ọpọlọ nìkan la fẹ́ máa gbé kiri níbi tí mo dé lẹ́nìí tí ọba adániwáyé sọ pé ibi ló sì dé dúró sí tí ìtẹ̀síwájú sì tún máa wáyé lọ́la pẹ̀lú àṣẹ ọba tó ní wá tó bá sọ̀rọ̀ bíi méjì kalẹ̀ tí n bá rí kan mú nínú èyí kan tí mo mú yẹn mo tún sì máa lọ jókòó máa tún rò fún ara mi ìyẹn ló ń ṣe pé o ní access sí life ara ẹ̀ Ọlọ́run sọ pé Jésù sọ pé ànábì sọ pé kìdí kan sọ pé tó bá
sọ fún ẹ tún jókòó wá wò ó pé ẹni tó sọ̀rọ̀ yìí tí wọ́n sọ pé ó sọ pé èso lápá lára títí ẹ̀ náà àyẹ̀ wá san ọ̀rọ̀ ẹnu wa ni ẹ máa gbọ́ ọ ẹ má wò wá you are stupid ìwọ tó bá sọ bẹ́ẹ̀ you are very very stupid o ní làákàyè ìwà ẹ gangan ni wọ́n máa rí torí àná Muhammad sallallahu alaihi wasallam àbá àmọ́ sọ ni ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá bàbá gbọ́n sálàlásálà àṣàmọ́ ìkẹ́ ọlọ́run yóò bá wá sọ ànábì tí gbogbo yín tí ẹ sọ di tí gbogbo ayé tẹ́ sọ pé gbogbo ayé ni wọ́n rán sí Olódùmarè yìí kò fi ìwà kò fi ẹ̀sìn kò fi ròyìn ànábì bẹ́ẹ̀ àlè ẹ̀sìn báyìí o kìí ìwà làwọn èèyàn rí tí wọ́n fi ń join ní ẹ̀sìn tí Rasulullah sallallahu alaihi wasallam tó ń ṣe ìwà ni wọ́n fi ròyìn ẹ̀ ẹ̀yin ti tẹ̀ ní ẹ̀sìn lẹ́gbẹ́ lórí bíi ti háràhárà ẹgbẹ́ ẹ̀sìn yẹn lórí ẹ wá gbé lórí kọjá ìfẹ́nú tún wá wà nínú ẹ̀sìn tẹ́ ń ṣe kálukú wá ń lọ fọ́ọ̀jì àdìsí lóríṣiríṣi ànábì sọ pé ànábì wípé ànábì sọ pé ànábì àwọn kan wà tí wọn kì í lo àdìsí àwọn kan dẹ̀ wà tí wọ́n ń lò ó àmọ́ sáwọn àdìsí oríṣiríṣi ló wà ara ẹ̀ náà nìyí tá a tún wá gbé wálé ni o mo kí Alhaji Oríyọmí Amsat ẹ bá mi subscribe sí YouTube channel mi Eleha Yorùbá TV ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe gbogbo àwọn program mi àti upload rẹ̀ sí ẹ máa lọ wò ó wà ní YouTube ń bẹ̀ ojú òní tiwa Eleha Yorùbá TV ẹ lọ subscribe mo kí Alhaji Oríyọmí Amsat ẹ kú iṣẹ́ takuntakun ògo Ìbàdàn ògo àgbáyé akíyín ẹ kú iṣẹ́ takuntakun ọba adániwáyé dìídì gbẹ̀yìn kalẹ̀ sí Ìbàdàn ni nítorí pé ẹjọ́ tó ń bẹ nìbàdàn kò kéré rárá Ìbàdàn ní kankan state by state inú ilé kálukú ní tó ń dojúkọ bọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ akínyìn ẹ̀kú iṣẹ́ takuntakun ṣé ẹ ti ẹ̀wà rí ti gbogbo èyí tó ti ẹ̀wà ń di lemọ́lemọ́ yìí ẹ jẹ́ ká sọ díẹ̀ nínú ẹ̀ akínyìn Alhaji Oríyọmí Olódùmarè a máa fún yín ṣe ẹ ní ló ń gbé sọnù bí ò ṣe bí ọmọ mo kí gbogbo èyí tẹ́ ti ń share ten love ten like ojú òní tì àánú la rí gbà ìfẹ́ tó bá dání wáyé fi so wá pọ̀ kò ní í já àṣẹ́gun ọ̀rọ̀ lórí oríṣiríṣi àwọn ẹlẹ́yà tó máa ń gbé wá sórí program àkọ́kọ́ náà gbogbo ẹ̀yin ọkọ ẹlẹ́yà á kí yín o ẹ kú iṣẹ́ ládá ẹ kú iṣẹ́ Ọlọ́run ẹ kú bó ṣe ṣe pé ẹ ń fi ìfẹ́ nú ẹ fi ń di àwọn ìyàwó yín ẹ kàn fi ń jù wọ́n sínú ṣágo báyìí nítorí pé ní ilẹ̀ Lárúbáwá tí wọ́n ti ní ẹ̀sẹ̀ àmọ́ bí àwọn ẹlẹ́yà wọn ṣe rí àmọ́ bí sẹ̀mí tí wọ́n ń lò ṣe rí gbogbo wọn náà kọ́ náà ń lò gbèsè ayé rọ̀rùn o àmọ́ sáwọn tá a ṣe rí lórí íńtánẹ́ẹ̀tì a ṣe rí gbà ó sì yàtọ̀ fáwọn eléyìí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin àfà tẹ́ ẹ̀ hẹ́hà akíyín ẹ kú iṣẹ́ ẹni súnà lẹ tẹ̀lé àti gbọ́ àmọ́ ṣá kí ni súnà tẹ̀lé tó ṣe pé ìnilára ló ń mú wá fáwọn àwọn obìnrin yín ṣé tí obìnrin bá hẹ́hà ṣé wọ́n ní kó má ṣiṣẹ́ ni ẹ jẹ́ ń gbọ́ràn bẹ́ẹ̀ tàbí kẹ́ bọ́sta tí obìnrin bá ti hẹ́hà ṣé wọ́n ní kó má ṣiṣẹ́ ni ẹ máa gbọ́ òbítíbitì ọ̀rọ̀ tí àwọn ẹlẹ́yà tí wọ́n ń wá sórí prógámù Oríyọmí Amsat ẹ máa gbọ́ gbogbo ọ̀rọ̀ oríṣiríṣi bàbá mi ṣe tó máa fi sórí tèbù ṣe ẹ máa gbọ́ gbogbo ọ̀rọ̀ oríṣiríṣi tí wọ́n ń sọ ìkan sọ pé gbà tó ń hẹ́hà tí ìyá fẹ́ jẹ òun pa lòun bọ́ṣọ ẹ̀há dànù òun ò náṣọ ẹ̀há méjì látijọ́ tóun ti hẹ́hà ṣé ẹ̀tẹ̀ lánàá bí ni àbẹ́ ìṣe rádaràda tá a bá ń wí ẹ̀ sọ pé wọ́n ń bẹ̀ sí jẹ ni ṣé kí wọ́n dákẹ́ kú ni àná kan táwọn obìnrin kan kóra wọn jọ ní láti ẹ̀kọ́ ni tí wọ́n lọ bá alájà Kaola ẹ̀yin ọkọ wọn dìde ẹ̀ náà alájà ń parọ́ ni ẹ ti fi nǹkan kan ti fi ẹtùtù kù sínú ọpọlọ àwọn yẹn wọ́n ti lọ jókòó jẹ́ ìyá òtí ìtọ́yà lẹ́nìkan máa sọ pé ṣe báyìí má ṣe báyìí tí ìyá bá tó yà kálukú ló máa decide lọ́kàn rẹ̀ pé decision mi lélẹ́yìí láti ṣe nǹkan báyìí. àkọ́kọ́ náà lórí ọ̀rọ̀ ẹlẹ́yà tó ṣe pé ó ti ní oyún oṣù méjì kó tó di wípé ó pàdé ẹlòmíì tí wọ́n ní kó fẹ́ tí wọ́n ṣe sábà bí ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá ẹ̀ lọ́hùn
lẹ́yìn Ọlọ́run ọba tó ní wá kò sẹ́ni tó mẹjọ́ dá àmọ́ ṣé nǹkan kan tí èmi rí ní òye ti tèmi tó gbé ó máa kàbùkù tí òye ti tèmi gbé nínú ọ̀rọ̀ yìí máa sọ wọ́n bá nínú ẹ̀ ṣe rí ọ̀rọ̀ yẹn ó ta kókó gan àdìtú dẹ̀ ni ẹni tí ò bá sí nílànà yẹn kò lè rí tú ṣe rí gbogbo díìnì súnà tó wà ń lù lẹ́yìn Ọlọ́run ọba tó ní wá kò sẹ́nì kan tó tún lè sọ pé báyìí ló ṣe rí àkọ́dí tó nǹkan tí ẹlẹ́yà yìí sọ ó lóun ti lóyún oṣù méjì kó tó di pé òun lọ sí pé àwọn bàbá òun ọ̀rẹ́ bàbá òun kan ló sọ pé kí wọ́n wá ó dà pé woman yẹn ti bímọ kan tẹ́lẹ̀ ó ti bímọ tẹ́lẹ̀ bóyá ní àtàrà divorce ó di pé bá pé ó rì má rì àwọn nǹkan tèmi rí nínú ọ̀rọ̀ yẹn ni pé mo kí gbogbo ẹ̀yin òbí o ẹ̀yin àfáà ẹ̀yin àlìwúlà mọ́wù wàrà sátù ábìyáyì àkí gbogbo yín ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run akí yín o gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ jẹ́ àfáà ńláńlá akí yín iṣẹ́ yín ò ní tójú ayé yín bàjẹ́ ṣé ẹ rí níbi tí ayé dé yìí níbi tí ìṣẹ̀mí dé yìí ní àkókò tá à ń lò lọ yìí àwọn ògbésẹ̀ kan wà tó ṣe pé tí èèyàn bá gbé lórí ọmọ ó máa jẹ̀bi àkọ́kọ́ náà ìkan náà wà tó ṣe pé ó ṣẹlẹ̀ sí èèyàn mi kan àwọn yẹn wà nínú ìjọ kan ọmọ wọn wá lọ fẹ́ àwọn yẹn wà ní inú ìjọ kan inú ìjọ tí wọ́n wà yẹn ló yẹ kí ọmọ wọn ti fọ́kọ tí ò fọ́kọ ńbẹ̀ ọmọ wọn wá lọ fẹ́ mí ń ta wọ́n bá sọ pé àwọn àfẹ́ ẹlẹ́bọ lọmọ lọ fẹ́ wọ́n lọ́mọ yẹn lọ fẹ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ ọ̀rọ̀ yìí dáta ṣúyànyàn ọmọ ti lóyún ọmọ bímọ àwọn ẹbí lọ bàbá lọ bí aláìlọ náà ni wọ́n ṣàdá gbogbo ọ̀rọ̀ yẹn rú létà ọmọ bímọ kìíní ó bí kejì ọkọ tá a dẹ̀ ń sọ yìí ọkọ tí wọ́n fi ń tọrọ ọkọ ni ọkọ tó dáa ni àmọ́ ṣá kò dùn máwọn nú látara pé kò fẹ́ nínú ìjọ wọn inú ìjọ títí wọn tí wọ́n ti pìpẹ́ àlùjọ́nà fún wọn láti inú ayé tí wọ́n ti fún wọn ní sátífíkẹ́ẹ̀tì àlùjọ́nà pé ìjọ yìí tó ń ṣe yìí o àlùjọ́nà ẹ o ti lò látàyè wàá dẹ̀ tún lò ń jọ ìgbéde àlùkìámọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí ló ti kó bọ́mọ látara ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ òbí ló ti ba yí ọmọ jẹ́ látara ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ni ò jẹ́ kọ́ ọmọ yàn níbi tó yẹ kó ti yàn níbi tó bá dání wáyé tó ti yẹ kó ti jẹ kó ti yọ kó tún fi tọ́jú òbí ẹ̀ jẹ́ kó yàn ń bẹ̀ látara ẹ̀sìn ọmọ tá à ń sọ yìí àfìgbà tí wọ́n rí pé wọ́n mú ọmọ yìí kúò lọ́dọ̀ ẹni tí à ń sọ yìí wọ́n mú kúò mú wọn ni pé bí wọ́n ti ṣe mú kúò wọ́n gbalé fún wọ́n ti tún jọ lọ sí prógámù àwọn tí wọ́n tún wá ń nínú ìjọ yẹn àwọn tó wá lọ sọ pé wọ́n fẹ́ fọmọ ọmọ yẹn wá wo standard wọn pé ṣé òun fẹ́ máa padà sẹ́yìn ni àbí wájú lòun fẹ́ máa lọ bọ́ ọmọ ṣe jápa ni ó fọmọ sílẹ̀ fún wọn ó jápa ó wá sẹ́kọ̀ọ́ jíjápa tó jápa ọ̀dọ̀ ọkùnrin ló wá ẹni tí wọ́n jọ lọ sí secondary school ló padà lọ fẹ́ àti ẹ̀mọ́ díìnì tí yẹn ti ẹ̀ wà bò ó tẹ́ wọn lọ́rùn látara pé ó kú lọ́dọ̀ ẹni tí wọ́n sọ pé àfẹ́ ẹlẹ́bọ wọn ní lè jọ máa ríra wọn mọ́ ẹ̀yin òbí akíyíkú iṣẹ́ wàhálà yín ò ní já sásán ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ni wà ọba dániwáyé ti dá wa sáyé kí kálukú fi ọpọlọ kó fi lo gbogbo ìṣẹ̀mí tó bá fẹ́ lò àkóbá wà nínú ìrìn àjò látọ̀dọ̀ òbí sọ́mọ látara ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ti ń ṣe ìjọ kan wọ́n níbẹ̀ ní kọ́mọ àwọn ti nọ́kọ tí ọba dániwáyé ò bá wá kọ ọmọ yín mọ́bọ̀ yín kọ́ nítorí pé ẹlòmíì ibi tó gba ẹ̀sìn dé ó ti rí rẹ̀ nírí pé ẹ̀yin lẹ́dẹ̀ sọ wọn pé kádàrá wà àkọsílẹ̀ wà ṣé ẹ ti gbàgbé àkọsílẹ̀ àti kádàrá yẹn ni ọdún ẹlẹ́yà sọ wípé bàbá wọn bèrè pé ṣó tẹ́hun lọ́rùn ó lóun náà tẹ́hun lọ́rùn ó tẹ́ ẹ lọ́rùn òun wò pé tóun bá ṣe kò tẹ́hun lọ́rùn wọn á tún wọ ẹlòmíì fóun níbi tójú làdé yìí ẹ má bínú o ẹ̀yin tí ọ̀rọ̀ yìí tó bá bí nínú ẹ̀ ní bínú ẹ bá mi rò ó lẹ́ẹ̀mejì nítorí pé ìbàjẹ́ inú ilé tó yẹ kí nǹkan yìí jẹ́ bàjẹ́ nínú ilé ohun tí wọn ò fi fẹ́ kó fẹ́ ẹni tí bí tó lóyún oṣù méjì fún yẹn ìyẹn ò kí ń ṣe jànmọ́ wọn
tó bá ṣe pé wọ́n jọ jẹ́ tọ̀blíkì kan náà kan jẹjẹ́ jọ̀mọ́ kan náà ni kí yẹn kó dàbí aṣọ ọ̀nulẹ̀ wọ́n máa gba tiẹ̀ ní kí ló dé látàrí ẹ̀sìn kí ló dé tó ṣe pé gbogbo àwọn ògo ọlá tó ṣe pé ó yẹ kán wáyé wá ṣe rere tó yẹ kí wọ́n ṣe kí rere yẹn kó lè káàkiri gbogbo àwọn tó yẹ kí rere yẹn káàkiri ìṣẹ̀lẹ̀ bo rere yẹn mọ́lẹ̀ látàrí ẹ̀sìn àná kan táwọn ọmọ tèmi náà tán bẹ̀rẹ̀ àti máa ná kọ ẹnìkan bá mi ọmọ yìí ọmọ àwọn fẹ́ẹ́fẹ́ mo léwo nínú wọn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ tọ́lọ́run bá fún mi kò sí kankan tó lè sọ pé mọ́mì mi ló sọ pé wá fẹ́lẹ́ yìí ẹ túùsì ẹni tó bá wù yín nítorí ó ń déwájú ó ń dẹjọ́ ń dẹ̀yìn ó dasọ̀ èmi ò ní sínú ẹni tọ́mọ máa sọ pé mọ́mì mi lóde ní kí n ṣe kì í ṣe ohun tó wù mí ó láyé torí wọn ò fọ́ọ̀sì tèmi náà ṣe yìí wọn ò fọ́ọ̀sì mi fẹ́ bàbá wọn ò fọ́ọ̀sì mi sọ pé bàbá mi ò sọ pé ọkọ lòun mú kalẹ̀ ìwà fẹ́ láéláé táná sì ẹ̀fẹ́ bá sọrú ẹ̀ ọmọ erin lélẹ́yìí àṣàbí àdè ṣàdọ́là fún rẹ̀ kò dúpẹ́ àmọ́ aráwọn tó tún máa sọ nínú ìjọ tí wọ́n máa sọ fún àwọn èèyàn pé ìwọ tọ́wọ́ ò bá ti fẹ́ jọ yìí ọmọ àlè ní ìwọ tọ́wọ́ ò bá ti ṣe kìnnì kan nínú ìjọ yìí kìnnì kan ni àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ lánàá àwọn ọmọ wọn lọ fẹ́ ta o àmọ́ ṣẹ́kálukú ti rí adarí ìjọ ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba wọn ò rí wọn nírìí pé bóyá woman be like us ni wọn o woman be èèyàn bíi tiwa ni wọn ẹ̀jẹ̀ ló ń flow lára wọn ò rí wọn bẹ́ẹ̀ wọ́n ti rí wọn nírìí pé ipasẹ̀ ẹni tá a máa gbà jálùjọ́ náà rè ìjẹ́ ẹni tí ẹ̀ ń sọ pé ń lo àlùjọ́ náà ṣé ẹ̀ mọ ibi tó bá dá ní wáyé kan ọmọ ṣebí dáadáa tó ń ṣe níta lè ń rí ṣé ẹ̀ mọ background ẹ̀ ni ọlọ́run nìkan òun ló mọ kọ̀kọ́ kálukú ìwọ tó bá sọ pé òun láṣìírí táyé lọ́wọ́ òun bá bò ó fẹ́ tú àṣírí ẹ̀ ẹlòmíì náà ní tiẹ̀ náà lọ́wọ́ tó máa tú. ìbẹ̀rù wo ni ò bá wá dé mi ìfẹ́ kí wọ́n sọ pé sún fàyàn mọ́ bí fún mi ẹ lọ gbé kẹsùn síbí fún mi orú mú mi mi ìfẹ́ dójú tì wọ́n ni mi ìfẹ́ ṣe èyí tó wá ṣẹlẹ̀ yìí tó bá yẹ pé ìtìjú inú ilé lásán ni ó mà ṣì dá eléyìí ti di ìtìjú gbogbo àgbáyé káyẹ̀ ó ti di ìtìjú gbogbo àgbáyé bó ṣe wà nínú gbogbo ẹ̀sìn káàkiri nìyẹn o ẹni tí ò ṣẹ̀sìn gan wà ń bẹ̀ a gbọ́dọ̀ sọ pé tàbí pé kéèyàn hàṣì mọ́mọ́ jù tàbí kó ṣe pé àwọn wáàsí kan téèyàn ti kó sọmọ lórí tọmọ bá dé oríta mẹ́ta kan kò ní mọbi tó fẹ́ yà sí mọ́ ṣé tí bàbá bá burú ṣé ìyá náà burú ni àkọ́kọ́ náà ẹlẹ́yà yẹn èmi ò blame ẹ̀ ìdí tí mi fi blame ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ sọ pé tí n bá rí tọ́pìkì mi ẹlẹ́yà ṣerú eléyìí odidi ẹlẹ́yà ṣé màláìkà lẹ́lẹ́yà ni ṣé kì í ṣèyàn bíi tiyín lẹ́lẹ́yà ni ṣe ẹni tó bá ẹni alájọ orí omi sọ pé ẹni tó bá ti hẹ́hà láwọn bá jókòó dún mọ́tò kan ipò táwọn máa ń kà bó ṣe yẹ kó rí nìyẹn bọ̀ àwọn lẹ́fù kan wà tó ṣe pé ẹ máa ń gbé ẹlẹ́yà sí tó lè ṣe pé kò sẹ́ni tó súnmọ́ lẹ́fù yẹn rárá àwọn nǹkan yẹn náà máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́yà kó máa misbehave kó máa rí rẹ̀ nírí pé bóyá òun jẹ́ bákan nínú ayé you are nothing woman be ni wa ẹ̀jẹ̀ ló ń flow lára wa tí ẹlẹ́yà kan bá wá ṣe mistake tàbí ó ṣàṣìṣe kan ẹ máa sọ pé ṣé ó yẹ kó jẹ́lẹ̀ àṣé kì í ṣe èèyàn ni irú yìí tó ṣẹlẹ̀ yìí sìn ọ̀gbẹ́ni yẹn sọ pé ìbejì tún ló tún fi ọmọ yẹn bí ṣe rí ohun tí ẹlẹ́yà ṣe yẹn ẹ̀rí ọkàn ò jẹ́ kó gbádùn láti ìgbà tó ti dé ọ̀dọ̀ yìí tó wà nísẹ̀yìn àbókè èwò náà pé ẹ̀rí ọkàn ò jẹ́ kó gbádùn ayé ẹ̀ rárá pé ṣé ọmọ yìí sóhun á wá bí síbí ni sóhun máa bí síbí ni ẹ̀rí ọkàn yẹn ó ní conscience gan gidi wọ́n ní wọ́n ti bẹ̀jọba pé kí DNA kó má wálẹ̀ torí tó bá wálẹ̀ òbítíbitì máa jáde òbítíbitì ó máa jáde ihun tí ẹlẹ́yà yẹn ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lè ṣerú ẹ̀ ó ní conscience ẹ̀rí ọkàn yẹn láti day one tó ti ń lọ fẹ́ ti bí yẹn tí yẹn náà dẹ̀ tún ṣì máa gorí ẹ̀ pé òun fẹ́ yàwó ẹ̀rí ọkàn yẹn kò sígbà tí ó lè ojoojúmọ́ ní wákàtí
wákàtí ní ìṣẹ́jú lẹ́rí ọkàn yẹn ló máa bàjá àwọn nǹkan yẹn ló wúrò pọ̀ pé ihun tí kìíní bá fẹ́ já sí jẹ́ kí n padà sọ́dọ̀ ẹni kí n lọ bímọ ẹ̀ síbẹ̀ fún. ṣé ẹ rí i pé èèyàn ni irú ẹni tí wọ́n sọ pé kò lè fẹ́ kò lè ṣe gbá kò lè ṣàwo yẹn èmi mọ̀ pé tó bá yẹ pé jẹ̀mọ́ bàbá ìyàwó ni wàláì kó wọ́ọ̀sì bí igbá ànulẹ̀ á fẹ́ látara pé wọ́n ti rí pé ọmọ yẹ́sì làwọn ìsìláàmù dẹ̀lẹ́ nìyí náà wọ́n lè sọ pé ìsìláàmù ọlọ́bẹ̀ yọ ni wọ́n lè ní ìsìláàmù ẹlẹ́bọ lòun wọ́n lè ní ojú wọn ti ẹ̀kọ́ kún tó kí ni pọ́blẹ̀mù wa nú ayé ẹ wá ohun tó fi dákalẹ̀ ó wá jẹ́ ìtìjú íńtánẹ́ẹ̀tì gbogbo ayé ẹ máa dáríjì wọn náà ni bàbá ìyàwó kò sí ohun tẹ́ fẹ́ ṣe o kò sí ohun tẹ́ fẹ́ ṣe ẹ máa dáríjì wọn ni ọba adániwáyé ti kọ́ pé ọ̀gbẹ́ni yẹn lẹ́lẹ́ àfẹ́fẹ́ adé orí ẹ̀ nìyẹn ẹ̀yin lẹ rò pé ihun tẹ́yin fẹ́ ni kó ṣẹlẹ̀ tọlọ́hun ló dẹ̀ padà ṣe nínú ayé ẹlẹ́hàá yìí ló bá tán kò sẹ́ni tó mọ̀ la pé owó òsì wa ni wọ́n kọ gbogbo kádàrà sí ṣé ọmọ ohun tó kọ́ ẹ má jẹ́ ká máa fi ẹ̀sìn ká torí ẹ̀sìn kí nǹkan dẹ̀ máa bàjẹ́ mọ́ wa lọ́wọ́ agbájúmẹ́sìn wa amójútẹ́sìn wa àṣegbáfẹ́sìn wa àtijọ́ gbogbo ìgbàtẹ́ àtijọ́ tiẹ̀ tí ń mójútó yẹn tẹ́ ẹ ti gbèsè ohun tó yẹ pé gbogbo nǹkan ó kàn ń wọ́ sí gbogbo ọ̀nà tó yẹ kọ́ máa aládé gbà káfírí rere ṣe ẹ̀rírọ́ o ọ̀nà ẹbọ ni ọ̀nà ọgbá ni ọ̀nà àwo ni àwọn tó dẹ̀ ń pírìtì kùránì àwọn ẹlẹ́bọ ni ṣebí China ni wọ́n ṣé wọ́n nẹ́sìn ni wọn ò nẹ́sìn àtìgbà tó bá ti bí ọmọdé wọn tọmọ yẹn bá ti ń rá náà ti máa kọ́ àwọn tó oríṣiríṣi náà ti máa test ọpọlọ ẹ̀ àwọn ò ní táìmù pé bá pé ọmọ lọ lé kéwú ọmọ lọ sí bible study ọmọ lọ sí kiri kan ọmọ lọ kọ́ṣẹ́ kan ihun tí ọmọ yẹn bá mọ̀ ṣe ibẹ̀ náà máa program ọpọlọ ẹ̀ sí tó yẹ pé òun náà lè máa build nǹkan kan kí làwa build ẹ̀tanú àbòsí tẹ̀m̀bẹ̀lẹ̀kún ẹ̀gàn tàbí arẹ́ni tó dìde láti yọ wá lóko ẹrú àánẹ́lẹ́bọ ni ẹ̀tanú ìlara tàbí arẹ́ni tó fẹ́ ṣe dáadáa kan eléyìí ò ń ṣe jọ̀mọ́ mi irọ́ eléyìí àlè tẹ̀lé eléyìí àwọn tí wọn ò nẹ́sìn ìrọ̀rùn wà nínú ayé wọn ju àwa tí wọ́n tó ṣe pé gbogbo ọjọ́ ayé horo sí horo ní ṣọ́ọ̀ṣì wà horo sí horo ní mọ́ṣáláṣí wà àdè nífẹ̀ẹ́ ara wa kí là ń bá ká gan kí ni ń tà ń bá ká kí ni purpose of ẹ̀sìn sí kálukú gbé lórí bíi ti háràhárà tí àwa ríra wa pé ìran ni wá títẹ́lẹ̀ èyí tó ṣẹlẹ̀ yìí ìmí náà ló tún sọ pé àtìgbà tí wọ́n ti kó ọmọ kúrò lọ́dọ̀ òun ìgbà tí òun wà lọ́dọ̀ ẹ̀ àwọn ò ní sí àánú ilé àwọn ò lè fi síbí jẹun tó ń bá fẹ́ fi jíbi òun àtọ́jú síbí ni kóhun tó lè fi jẹun ẹ gbọ́ ẹ ti ẹ̀kọ́kọ́ gbọ́ statement burúkú yẹn. ẹ kàn ń kó àwọn èèyàn sínú ìnira ẹ ń kó àwọn èèyàn sínú ìyọnu ẹ ń fi ohun dúdùn ẹ fi ń dè wọ́n mọ́lẹ̀ látara pé kò sí ohun méjì àlùjànnà yìí náà ni àlùjànnà tẹ́ fẹ́ dé sí àlùjànnà fìdáùs àlùjànnà kùdùsì àlùjànnà mùrùásì kí ló dé kí ló ṣẹlẹ̀ ká tún má ní ìgbádùn ayé ọba tó yẹ pé gbogbo tọ́nà ọba dá sáyé fún wa nǹkan mèremère fún ìgbádùn ayé wa ni káwá sọ pé àtẹ̀lé ànábì ní sẹ́ńtúrì àìmọye sẹ́ńtúrì èmi ò mọ bá ànábì ṣe lò gbà kẹ́nìkan wá sọ pé ànábì ò fi síbí jẹun èmi náà ò ní fi síbí jẹun you are mad o ti máa wà má dì o ti má dì ó yẹ kó lọ tẹ̀sí ọpọlọ ẹ̀ ànábì jókòó báyìí lànábì ṣe ń rìn èmi náà gbọ́dọ̀ rìn bẹ́ẹ̀ báyìí ṣé báyìí lànábì ṣe lògbè èmi náà gbọ́dọ̀ lò ó bẹ́ẹ̀ bí ojú bá ṣe àwọn lárúbáwá gan wọn àwọn àdìtì yẹn wọn ò tẹ̀lé nítorí wọ́n mọ̀ pé civilization la wà bí gbogbo àwọn lárúbáwá wọn ní íńtánẹ́ẹ̀tì burúkú gbogbo sátáláìtì tó fi ń wo gbogbo àgbáyé wà lọ́dọ̀ wọn àwọn tí wọ́n sọ pé àwọn tó ń jẹ́ ẹ̀yà ànábì ìran ànábì nìyẹn ẹ wá wọ alátàwọ̀ alásàwọ̀ alátaré ẹ wá kó gbogbo ẹ̀ mọ́ra bíbà yìí ẹ wá sọ gbogbo ẹ̀ dìnira fún yín ayé yín gan ẹ̀ násẹ̀sì sí ìmí ìbáyìí tẹ bá pàdé ẹ̀ títí ẹ máa wò gbà báwo ni islam ṣe wá rí báyìí islam ẹ̀sìn tó dẹ̀ mọ́ ni pure religion ni bí kálukú bá ṣe gba tiẹ̀ sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni tírú àwa bá wá sọ pé lẹ́ni ọmọ ọkọ làwa o Ifákọ́yinsọ́lá ni wọ́ọ̀ṣù níkẹ́ o àfáà mi àmà béèrè pé ó ṣe wá wà ní ẹ̀hà ó ṣe wá ṣe gbá
ẹ̀yà ṣàwò mo ti fún wọn ní nọ́mbà wọn mo dẹ̀ ti ṣá wọn block èmi ò ráyè bẹ́ẹ̀ bá bí àwọn bàbá yín lé tán ẹ tún lọ á sí Google ẹ lọ á sí Google kẹ bá lọ bí Google tẹnitẹni tàkísà ń ta àtàn àní pé ṣé téèyàn bá tiẹ̀ ti di pé òun gbẹ̀sì kan tàbí òun ṣẹ̀sì kan ṣé kó hate ran ẹni ọmọ ọkọ Yorùbá lè mi ọmọ aládé ni mí àná kan ní tá a bá fẹ́ mu mi àgbọ́dọ̀ jókòó mu mi bẹ́ẹ̀ àgbọ́dọ̀ fẹ̀yìn tó gírí ni gbogbo àwọn nǹkan míì tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ máa wá jókòó máa rò gbà àzúmi pé mo tiẹ̀ ok mo wá wà nínú mọ́tò tàbí mo wà níta bóyá mo jáde mo gbà ń ta mo wá fẹ́ mu mi ṣé màá máa wó girigiri láti fẹ̀yìntì ibi tí mo ti ra bottle water ní bus stop màá máa wó giri àbí máa wàláì àbí kọ́lọ́dùmarè kó ṣàánú ọmọ aládé ni o kó ṣíjú àánú ẹ̀wò wá tààràtà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa nǹkan ti ṣe wá ọ̀pọ̀lọpọ̀ òfúra ọlọ́run nítorí pé ìwọ tó o ní ayé ẹ̀ gan yóò násẹ̀sì sínú ayé ẹ̀ tí wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀ preaching tí pásítọ̀ náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ló ṣe pé ìkà ni wọ́n ọ̀dájú ni wọ́n òjá ní onílé fi bu tiẹ̀ mọ́lẹ̀ ni wọ́n ìkà ni wọ́n kàn sápamọ́ sábẹ́ ẹ̀sìn ni ta ló wá mẹni re ẹni re ò kọ́ síwájú lẹ́yìn ọlọ́run ọba tó ní wá ló ní ọkàn òun ló mọ ọkàn kálukú èmi ń sọ pé àníyàn mi sì kò ní ìkankan lọ́run fi sẹ̀sán fún mi ìyẹn ti tó lọ́rọ̀ ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run tálẹ́ rí lẹ́ni sàtánì àwọn ẹni ọlọ́run àwọn bàbá wa nú ọlọ́run àwọn bàbá wa nú ọlọ́run ẹ̀dẹ̀ fi ń ba gbogbo nǹkan jẹ́ náà ni jẹ́ kẹ́ni tó fẹ́ lọ síwájú jẹ́ kó rí lọ síwájú tẹ́nì kan bá ti sọ pé òun kọ̀ǹfàtì kúrò nínú ẹ̀sìn o àdánwò dé wọ́n wá gbógun tì ṣebí kálukú ló násẹ̀sì láti ṣe ohun tó hùn nínú ayé ẹ̀ ẹ wá wò ẹ wo bí tá a ti bára wa ẹ wo orú nǹkan tó ṣẹlẹ̀ yẹn èèyàn lẹ́lẹ́yà kì í ṣe màláìkà ẹ kúrò nídìí òṣìpẹ́ ṣé ó yẹ kó jẹ́ lẹ́yà báwo ni ò ṣe yẹ kó jóun ṣé kì í ṣe èèyàn ni ṣé woman being kọ́ ni gbogbo ẹ̀yin ọkọ náà tẹ́lẹ̀ sọ pé ẹ̀ ń fẹ́ wọn náà ọlọ́run nìkan lọ́bẹ̀ ẹlẹ́san ẹ sọ fún ẹ náà bí sọ pé òun ṣe ìsìárà lọ òun ọgbà àlùjọ náà òun òróbìnrin ọkùnrin ló pọ̀ ń bẹ̀ àwọn ọkùnrin tàtijọ́ lànà bí n sọ kì í ṣọkùnrin tì í sì kẹ́mi já yín tán ẹ̀wọ̀n ọgbà àlùjọ náà wọn òróbìnrin ọkùnrin nìkan náà rí ń bẹ̀ ọkùnrin náà rí ń bẹ̀ ṣé àwọn ọkùnrin tì í sì òkúta tí wọ́n sọ pé wọ́n fẹ́ fi koná tẹ́ ẹ sọ yẹn o tó ráwọ̀ òbọ̀gbà tí wọ́n fẹ́ koná ọ̀hún ọkùnrin tẹ́ ẹ̀ ń sọ pé ó wà nínú ọgbà àlùjànnà yẹn ṣe dáadáa tí tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ṣe kiri ìlú yìí lẹ́sọ pé àwọn yẹn náà wà nínú àlùjànnà tẹ́ ẹ bá ṣì í gbé ọlọ́run ọba ò ní ṣì í gbà lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ náà wà lọ́gbà àlùjànnà ẹ̀yin tí wọ́n rí lọ́gbà àlùjànnà ọ̀pọ̀lọpọ̀ àkóyàwó ọjọ́ sápàtì ẹ̀ ti dé ta kálukú tí wọ́n náà ti dìlítì díẹ̀ nínú àwọn ìyàwó ẹ̀ ìgbà ayé rọrùn ní pé mọ́síná wàásùlàṣà wàbùbàbà wàrùmáyà ní ìsìnmọ́síná ni kálukú gbẹ́júlé ló dúró lé lórí bámúbámú ẹni fẹ́ mẹ́ta gan kálukú náà ti lọ wá kúṣẹ́ apá ẹ̀ ṣáwọn ọmọ òní lífù láì fún wọn ni ṣé wọn bó ti ẹ̀ pé skul sáàtì nìkan làwọn ọmọ yẹn kà kán dẹ̀ fi ṣe ọwọ́ kán fi gbáǹdì ọlọ́run ṣe ìwé òun òkú tiẹ̀ nítumọ̀ mọ́ ẹni tó ká mi ti ìwé mo upload rẹ̀ sórí péjì mi ó dáná sí gbogbo sátíkẹ̀tì ẹ̀ ní ó lẹ́ni táwọn jọ lọ sí primary school ló ṣẹ̀ṣẹ̀ wá lòun ń ṣiṣẹ́ lábẹ́ iṣẹ́ tí tó ṣe pé illiterate àwọn tí ó jẹ́ illiterate àwọn jọ ń du iṣẹ́ láti ríṣẹ́ ni gbogbo ibi tó ń gbé sátíkẹ̀tì ló wà jobless ẹ̀yin òbí ẹ tètè jẹ́ kọ́mọ yín kọ́ṣẹ́ ọwọ́ àní kán má kàwé ìwé kọ́ lọ́la o ìwé kọ́ lọ́rọ̀ ìwé kọ́ lóríire ìwé kọ́ lọ́lá ìwé kọ́ lọ́rọ̀ ìwé kọ́ lóríire ìwé kàn wọ̀ fún pé kéèyàn tún fi ní mọ́ experience ni ẹni tí ò kàwé gan ní experience ju ẹni tó ka mi títí lọ nítorí èdè yìí náà ni ẹni tó bá bọ́ tàǹsì tó bá ń sòyìnbó lẹ́nu àwọn èèyàn máa rí nírí pé èèyàn bàbàrà èdè elédè ni
èdè téèyàn lọ kọ́ ni bí ẹni bá sọ òyìnbó tó ń sọ lárúbáwá èdè elédè ni èdè kan ò sí pé bá pé special irú Yorùbá yìí náà táwọn náà bá débi kan tá à ń dún bí ẹdun tá à ń rọ̀ bí òjò tí wọ́n wò pé èdè kan ló dùn báyìí wọ́n máa wò pé èdè kan ni àmọ́ ṣá èdè tán fi colonize wá bí báyìí ó jẹ́ bàbàrà lójú ẹlòmíì òun ẹlòmíì fi kó bọ́ ọmọ ẹlòmíì kò mọ Yorùbá sọ kò mọ kán ṣe Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ fa àwọn ọmọ yín sóko ẹrú èdè wa ṣe kókó ó ṣe pàtàkì irú àwa ń sìn àmì Yorùbá àmì original ọmọ ọkọ Yorùbá Yorùbá ni mí Yorùbá nìran mi ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi bára wa lò ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀‐èdè yìí ó tó gẹ́ kálukú ti mọ náà ọba tó ń sin ọ̀nà tí kálukú fi ń pè ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ jẹ́ ká torú ẹ̀sìn káwọn ọmọ yìí máa jì sọ́fìn káwọn ọmọ yìí kọ́ máa jì sọ́fìn ẹnìkan sọ history kan ó ní bàbá wọn ó ní àáfàá ni ó nígbà tí àwọn fẹ́ nọ́kọ wọn náà àáfàá làwọn gbọ́dọ̀ fẹ́ ìgbà tí àbúrò òun kan wá fẹ́ yàn ó lọ fẹ́ onífá ó ní bàbá àwọn fariya wọ́n sọ ọ́ dìjà wọ́n sọ ọ́ di ńlá wọ́n sọ ọ́ di gbogbo ẹ̀ at the end of the day wọ́n bímọ fúnra wọn ẹnìyẹn wọ́n ń sọ pé ó ní òun tóun fẹ́ àfà oúnjẹ àárọ̀ ò bá tó sàn nínú ó nẹ́ni tó lọ fónífó náà ló ń take responsibility gbogbo ní àwọn báyìí títí kan nǹkan tóun sọ̀rọ̀ yìí mo travel njọ́ inú mọ́tò lẹ́nìyẹn ti ń sọ tí mo fi sọ́wọ́ ó ní ẹni onífá tó lọ fẹ́ yìí ó náà mà ní ìwà o ó dẹ̀ ní ìfẹ́ kò torí pé ó ní tí Iléyá bá dé báyìí ó náà máa wá bá wọn ṣọdún ni pé ó ti lè dé sílé àwọn láti ọdún kọ̀túnla ọdún kọ̀la tí gbogbo ẹ̀ ti máa dùn ìjọ́ kejì ọdún ìjọ́ kẹta ọdún náà máa ṣẹ̀kú ò kí ni wọ́n ń pè nífẹ̀ẹ́ ìfẹ́ nìyẹn bó ẹlòmíì tọ́mọ ẹ̀ bá fi ṣe bẹ́ẹ̀ wọ́n á gé lórí wọ́n á ti yọ kú òun ọmọ ẹni tó ń ṣẹ̀sìn Yorùbá tó jó nífá ó ń polódùmarè nílànà èdè títí ẹ̀ ẹni tó gbà sílámù ó ń polódùmarè ó ń pe Allah nílànà lárúbáwá ẹni tó gba ti Jésù ó ń pe Jesus Christ nílànà àwọn yẹ́wè kí ni ìnira kí ni ìdààmú kí ni ìṣòro ọ̀pọ̀lọpọ̀ á ní ọmọ tòun ò gbọ́dọ̀ fẹ́ gbá ò gbọ́dọ̀ fáwo àwọn tó wá fẹ́ yẹn ṣé kìí ṣèwọ lòun fi gàrí ránṣẹ́ sí ó tẹ́ ẹlòmíì lọ́rùn kọ́mọ wà ní ọkọ kó fẹ́ lẹ́sìn ẹ̀ kó wà ní ọkọ kó dẹ̀ tún máa bọ́ wọn ó tẹ́ ẹlòmíì lọ́rùn ìṣẹ̀dá tèmi kọrú ẹ̀ ìṣẹ̀dá mi kọ̀ ọ́ àrọ́mọdọ́mọ mi ò ní rírú ẹ̀ kọ́mọ lọ ní ọkọ kí n rí kọ́ọ̀lù ẹ̀ káyà mi wá làgẹ̀rẹ̀ ìmá fọwọ́ di gàgà ojú tèmi ni mo sọ kì má fọwọ́ di gàgà ojú bọ̀mọ́ mi yá lókèrè kì má fọwọ́ di gàgà ojú kì má fọwọ́ di gàgà o bọ̀mọ́ mi yọ lókèrè bọ̀mọ́ mi yọ lókèrè kì má fọwọ́ di gàgà ojú ayé ọpẹ́ yọ ayé ọpẹ́ yọ wọ́n ní bísọ̀ òyà òrùn tó máa ta sánsán àbáwò ni wọ́n ṣe ń pòwe yẹn ẹ jẹ́ ká kúrò nídìí ẹlẹ́yàmẹ̀yà irú ọ̀gbẹ́ni tí ẹlẹ́yà yẹn tó gbóyún oṣù méjì ẹ lọ yẹn tó bá jẹ́ àwọn bàbá yìí bá fi ìwà yẹn wọ́n lè fi ìwà látara ẹlẹ́yà yẹn wọ́n lè fi fa ọ̀gbẹ́ni yẹn sínú ìjọ̀mọ́ wọn yẹn nítorí pé bí ọ̀gbẹ́ni yẹn bó ṣe ó lè níwà kan àmọ́ ṣá pẹ̀lú ẹ̀bẹ̀ tó ń bẹ̀ pẹ̀lú ohun tó ń lù wọ́n yaṣọ mọ́ òun lára wọ́n ṣe wọ́n mọ̀ tí ẹ bá fi ìfẹ́ tó bá ṣe pé lóòótọ́ peace lẹ gbé dání peace lẹ gbé dání ń táwọn kìrìsìtẹ́nì míì tán fi yàtọ̀ nìyẹn tí wọ́n bá fẹ́ mú ẹ wọ́n á mú ẹ wọ́n á fọ̀ ẹ́ sínú ẹ̀sìn wọn kí ló dé tírú nǹkan bẹ́ẹ̀ náà máa generate láàrin ẹ̀yin Islam torí Islam rú ti tiwa yìí yàtọ̀ Islam ti tèmi ṣe ó yàtọ̀ Islam tèmi kò fẹ́ mọ́ra ó lò fẹ́ èmi ò hate ohun tó bá dáni wáyé dá mi ì hate ẹnì kankan bí ìṣe wà yìí kẹ wá sọ pé kò sẹ́ni tó wùn ẹ́ láti fẹ́ ni ẹ̀dẹ̀ ń ra yín ó dáa ẹ ti ṣe nìkáì fún wọn ibi ìyàwó gan lẹ máa ó yá ẹ̀yin àtọ ó yá ẹ wá sí jáde o ẹ wá sí jọmọ o àbí báwo lẹ ṣe ń ṣe ó yá dìde mẹ ẹ yé mi kíní ìmọ̀ mi ní kíní
ẹ yé ṣe báyìí o ó yá àjọmọ ìjáde kan wà o olóṣù kan ọlọ́jọ́ mẹ́ta o ọlọ́jọ́ mẹ́rin díẹ̀ ẹ̀ fà á bọ́ látara pé kì í tí í ṣe nù jẹ̀mọ́ yín yẹn kí ló dé islam sí islam ẹni ìdárúkọ rẹ̀ ó ní islam ṣé bí kan lẹ pè islam fún wa ó ṣe wá tayọ nílẹ̀ yorùbá tá a bá sọ pé religion ti pín sí gbáńlẹ̀ yorùbá wá ní wọ́n ń sọ̀sọ́kùsọ ẹ lò fẹ́ láàrin ara yín ìfẹ́ ló sọnù ní kálukú ṣe ń dààmú ẹ wá ohun tó ń bí sáyé báyìí tó bá jẹ́lẹ̀ àyẹn bá jẹ́ ọmọ burúkú ni tó bá jẹ́ ọmọ burúkú ni á bímọ yẹn síbẹ̀ tí ó dẹ̀ ṣe pé ẹnìyẹn ló máa claim ọmọ yẹn ọmọ wa dàgbà tán gbọ̀ngàn àwa sọ ẹ worú ti ọlọ́mọ mẹ́rin tí wọ́n ṣe DNA tí ò sí kankan tí tọkọ níbẹ̀ ẹ̀rí ọkàn lóbìnrin yìí ò ní láti lè tó bá nẹ́rì ọkàn ni àkọ́kọ́ tí àṣìṣe yẹn ti wáyé tó bá tiẹ̀ máa kọ́kọ́ yẹn á kọ́ á lè lọ bòmí ẹ̀rí ọkàn yẹn wá bá débi pé wọn ọmọ àkọ́bí di 16 years wọ́n lọ ṣe DNA kò sẹ́ni wọ́n náà tó fẹ́ ṣe tàwọn ọmọ tó kù wọ́n náà ti gbọ́mọ sá lọ báyìí wọ́n ní sista Tóyìn ti gbọ́mọ rọ́ bọ́n ṣe wí o ẹ wá wo bí tá a ti bára wa ẹ wá wò ẹ máa wà tako lọ nínú àwọn religion lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ kí la ní kó ṣe ni tí ò ṣe ni ẹ wò àǹfààní wà láti pè wọlé ẹni tó bá fẹ́ pè o ẹ bá fẹ́ dá ṣètò ẹ lè pè wọlé o torí gbogbo rádaràda tó tiẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí ó tiẹ̀ wá tojú súyàn àfi bíi pé ká tiẹ̀ sọ pé wọn ò ṣẹ̀ sí ń bò míì mọ̀ àfi Nàìjíríà yìí nìkan bó bá máa gbọ́ yìí wọ́n ṣe báyìí bó bá máa gbọ́ tọ̀hún eléyìí ṣẹlẹ̀ bó bá máa gbọ́ tibí tọ̀hún ṣẹlẹ̀ kí ló dé ó dágbára ó ṣe kàǹkà o ọlọ́run lọ́ba tó pé o kò sẹ́ni tó pé o àmọ́ ṣẹ́ ẹlẹ́yà yẹn sẹ́ ohun tó ṣe yẹn ó ní ẹ̀rí ọkàn àwọn bàbá ẹ̀ tara ẹ̀sìn pé kì í ṣe jẹ̀mọ́ àwọn lẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ náà ṣe sọ pé kò lè fẹ́ ọmọ àwọn wọ́n wá rí ẹni tó so mọ́ jẹ̀mọ́ àwọn wọn ò dẹ̀ mọ̀ pé ọmọ ti fọ́ fún ti bí tẹ́lẹ̀ màláìkà kọ́lẹ̀ Leha o. kí ọba tó ní wá kó fi àánú kó fi bá wa gbé kó má dojú àdúrà tiwa kó wọlá mọ́tòmọ́tò ẹ̀ kó wọlá pé òun lọ́ba alágbára òun lọ́ba tó wà ní tó ní gbogbo nǹkan lọ́wọ́ lẹ́yìn ọlọ́run náà ni àánú á bá gbogbo wa gbé àwa máa sọ wọn bá tí ọba dániwáyé bá ní kárí sọ ẹni tó bá gbọ́ ó gbọ́ fórí ara ẹ̀ ẹni tí ò bá dẹ̀ gbọ́ kò gbọ́ fórí ara ẹ̀ a kú bí ìlú ìṣerí bàbá wa Tinubu ibi ẹ bá wa dé yìí ibi ire ni torí gbogbo ìtọ́hún à ń lu yìí ọ̀wọ́n gógó ọjà yìí ó wá peléke gan ọ̀wọ́n gógó ọjà ó ti peléke gan ó ti kọjá bẹ́ẹ̀ ọlọ́run ò ní jẹ́ kó lè mọ́ wa ojú òde ní tiwa a ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ akọ́ ìbínú kò sí àyè láti máa pẹ́ lọ lórí ètò rẹpẹtẹ nítorí èní lọ́jọ́ ìsinmi ọ̀pọ̀lọpọ̀ ní kí n fi program mi sálẹ̀ èmi jẹ́ ẹni tó máa ń tètè máa ń sùn torí àti tètè jì tí n bá sọ pé mo ṣe program mi lálẹ́ ìgbà míì mo lè má ètè rọrùn sùn n tó máa ń fà á nìyẹn. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulahi ta'ala barakatu. àtàwọn ìgbà lájà. wa aleykum salaam ẹ káàbọ̀ sórí ètò. ẹkú ọ̀lẹ́ o mo ń gbádùn àǹkù iná ọlọ́bàdẹ ń gbádùn ètò yín. ẹ ṣé mo dúpẹ́ gan sa. láṣẹ ọlọ́run ẹ̀rí fẹ́lẹ́ ṣàṣemọ́ o. àṣẹ wà. à ń gbádùn ètò ẹ má bẹ́tò lọ àkàríkà kí ni à ń gbádùn ètò yín o. ẹ ṣé gan. tí bá ti wá sí nàìjíríà máa táì máa mọ̀ ọ̀rọ̀ yìí dáadáa. mo ti gbọ́. gbádùn àwọn ètò yín. ọ̀dà ẹ ṣé gan ọlọ́run á ṣe ń rọrùn. adẹ̀ní fi ń tàwátì. àṣẹ àtẹ̀yìn náà ẹ ṣé gan. ẹ dàgbà ẹ gbó
àmì o àmì o àmì. Uba tí bá ti ń gbọ́ ìjọba inú máa ń dùn. Ọlọ́run ṣeun Ọlọ́run ò ní bà wá nú jẹ́ ẹ ṣé gan sà. Mo pe nọ́mbà yìí títí last time ní ìdẹ̀ báyìí pọ̀pọ̀ sórí fún ìkan ránṣẹ́ sí nọ́mbà yìí ò lọ pé wá lọ́sọ̀ yà ń bẹ́ẹ̀ ni. Èèyà ṣe bí WhatsApp call lélẹ̀. Ẹ ṣé gan sà. Ẹ sá máa bẹ́ẹ̀ tó lọ tó bá ti jẹ́ màá padà tó lẹ́yìn èkó. All right sir ẹ ṣé gan God bless you sir ẹ ṣé gan sir ojú òní tí. Ẹ jẹ́ ìfilẹ̀ o. Adúpẹ́ ẹ ṣé gan àǹfààní wà láti pè wọlé o mo fẹ́ round up nìyẹn ojú òní ti wà mo kí ọmọ Adéyẹmọ ọ̀gá tiwa bàbá tiwa ẹ̀kọ́ ọkọ̀ Fúlàní alébọ̀lẹ̀ ìjàgbọ́lábí lára iwájú mo kí Omíyalé gbogbo ìmọ́lẹ̀ tó ń bá wa tàn sí ọ̀rọ̀ yìí Omíyalé I'm very grateful in fact ọmọ ọkọ ni Omíyalé ò torí ẹ̀dẹ̀ kó bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ nítorí pé àtẹnitàn lẹ́jẹ́ lè léèyàn ẹ̀dẹ̀dẹ̀ lèèyàn máa padà sí bí wọ́n ṣe lọ ṣe tí wọ́n ṣe lọ join ní Tinubu blogger ìyẹn ò sọ pé wọn ń ṣọmọ Yorùbá bọ̀ tá a bá wá rí ẹni tá a bí nínú obìnrin tá a fọ́ bẹ gbé jáde tó bá ń gbógun tó máa Adéyẹmọ Bíbélì ní Olúwa gbógun ti àwọn tó ń gbógun tì mí fìjà fún àwọn tó ń gbéjà tì bàbá òní Bíbélì ṣe sọ Bíbélì ló sọ bẹ́ẹ̀ gbogbo èyí tí ọmọ Adéyẹmọ ó ṣòro dojú ìjà kọ Ọlọ́run àkàndá ni àkàndá èèyàn ni nínú program yìí tí Omíyalé release ó ní olóyè ò kìí ṣẹni tó ń wá oyè ló máa ń wá kìí ṣẹni tó máa ń oyè máa ń wá ní iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa ń mú oyè wá bá olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ má jà sọ́lá wọn ọ̀gá tí wọ́n ń jà sọ́lá bọ̀ kò sáṣetì níṣẹ́ Olódùmarè rí ń tọ́mọ Adéyẹmọ bá dáwọ́lé á yọrí sí rere àná kan tí Yorùbá nation bẹ̀rẹ̀ ń tán tiẹ̀ fojú tèmi rí sápá bàtẹlòmíì jẹ́ nínú ẹ̀yìn àfáà tẹ gbógun tèmi ń gbà yẹn sápá tiẹ̀ ti dọ́dọ̀ gbogbo yẹn kẹ́yìn tí ń mú lo ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí ló kàn ẹ́ tó bá fẹ́ gba Yorùbá nation kí ló kàn wọ́n ẹlẹ́yà ní ìwọ inú ilé lẹ́yẹ kó máa gbé mo ní àrọ́mọdọ́mọ yín á jẹrà sínú ilé àwọn olòṣì ohun ẹnu tán fi jẹ ọ̀pọ̀lọpọ̀ tí yóò fi rógbò ẹ̀ lónú àwọn ẹlẹ́yà nìyẹn ohun obìnrin ò gbọdọ̀ bọ́ta inú ilé nìbàdàn obìnrin bẹ́ẹ̀ o ṣé ìyàwó Ànábì Kàdíjà ṣẹ́nu ilé ló ń gbé ṣẹ́nu ilé ló ti ń ta gbogbo ọjà ẹ̀ tó ń tà ṣe bá Ànábì lọ ṣiṣẹ́ lọ́dún ẹni kó tó rí pé ẹni ìfọkàntán lélẹ́yìí tó fi di pé bá pé wọ́n fẹ́ra wọn ṣé tó bá jẹ́nu ilé ló wà Yorùbá bọ̀ àwọn bàbá tèmi nínú èdè Yorùbá wọn ní orí ìrìn lóore wà orí ìjókòó lòṣì wà inú ilé nìbàdàn obìnrin gbé obìnrin ò gbọdọ̀ ṣe díìsì kò gbọdọ̀ ṣe dáàtì wọn á wá joyè liability sí yín lọ́rùn tán ọrùn á máa wọ̀ yín ẹ̀ máa kanra ìgbà ilẹ̀ máa wò pé ọ̀pọ̀lọ́ tó dẹ̀ tutù ní ibi tó bá sí ibi tó tutù lẹ máa ń bá sí ẹ̀ wá wò pé eléyìí ní change kan lọ́wọ́ ẹ jẹ́ afẹ́ á tún lè máa bá yín gbé àwọn bùkátà kọ̀ọ̀kan obìnrin ti gbọ́n làákàyè wá ti ṣiṣẹ́ ìwọ tó bá sì fọ̀rọ̀ dè pé inú ilé lóyún ìbádọ́ obìnrin gbé máa wà ń bẹ̀ kó máa jẹrà mọ́bẹ̀ kán bá yí ẹjẹ́ mọ́nú ilé ń bẹ̀ kó o má lè ná access sá yí ẹ̀dẹ̀ kò dé pọ̀ access sáwọn ọmọ tó bí kó o má lè wò pé kó o má lè pàṣẹ pé nǹkan báyìí dẹ̀ ń wù mí jẹ lẹ́ni o jẹ́ kí n tẹ́mi ara mi lọ́rùn kó o má ní free movement sígbésí ayé ẹ kó o má lè wò pé jẹ́ kémi náà ṣe báyìí àwọn kan wà tó ẹgbẹ́ tẹ̀yàn bá ń wò bẹ́ẹ̀ máa wò pé àwọn àwòkọ́ṣe pọ̀ online lóríṣiríṣi àmọ́ ṣá mo máa ń rí àwòkọ́ṣe ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ṣá àwòkọ́ṣe ẹnìkan ó jẹ́ ohun tí ó máa ń dùn mọ́ mi tí ìdẹ̀ máa ń fi àdúrà ràn lọ́wọ́ Lizzy Anjorin ni obìnrin tó wà lókè ni obìnrin tó ń ṣiṣẹ́ takuntakun ni tí ò fìgbà kankan ṣe mẹ́lẹ́ iṣẹ́ ẹ̀ jẹ́ lógóde ń sún síwájú mò ń bẹ lọ́n pé kọ́ba dániwáyé jẹ́ kí n tó kóun náà má takú síbi tó dé kí n tó kémi náà kí n tún jù bẹ́ẹ̀ lọ kóun náà ju bó ṣe wà yẹn lọ ìyẹn Lizzy Anjorin àti gbogbo àwọn obìnrin tó ń tajà àti Kúnyìn Àṣàbí Àdè tó máa ń jó taṣọ yẹn sísà mi tó da oríṣiríṣi àwọn nǹkan ló ń tà gbogbo ẹ̀yin ọmọbìnrin bẹ́ẹ̀ àtìyálé ilé
àtẹni tí ò tiẹ̀ taṣọ online tó ṣe pé ó look nice kì í ṣe àwọn oní fake life tó ń kọ́ rí Facebook tó ń kọ́ rí YouTube orí TikTok o kì í ṣe àwọn yẹn là ń sọ o ẹni tó ṣe pé background yẹ láti ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ bẹ́ẹ̀ ni ìyá mi ọba ńlá Elizabeth ìyá yẹn náà ń ta àwọn jewelries báyìí àti ìyá mi ọmọ Ìbàdàn kan báyìí tí wọ́n wà nínú Tinubu blogger tó ń taṣọ oríṣiríṣi èèyàn oríṣiríṣi èèyàn ẹnìkan wá sọ pé òun ò fẹ́ sún síwájú ayé tòun ò fẹ́ kóun nítumọ̀ sí òun ìdí ẹ̀sìn kan lòun máa jókòó sí o ẹ̀sìn yìí lòun mójútó ẹ̀sìn yìí lòun mójútó wọ́n mójútó sí títí ẹ̀dẹ̀ ń jẹ́ kí wọ́n máa pín yẹn kẹ̀ ẹ jẹ́ kí wọ́n ná sẹ́ẹ̀sì ayé wọn náà tẹ́ bá ti hàn wọn lẹ́hàá ẹni kan tún máa ṣiṣẹ́ mọ́ kíni gbogbo yẹn kíni mí nìyẹn kan máa ṣiṣẹ́ ṣé bùkátà tó wà nílé ọkùnrin kan lè dá gbé ni àná làwọn bàbá títa àwọn kan ti rí ṣe làwọn bàbá tàná rí ṣe àwọn bàbá tàná kò sọ pé kíyàwó wọn má ṣiṣẹ́ àwọn ìyá ti tàná tó ń hẹ̀hà wọ́n ṣiṣẹ́ wọ́n dẹ̀ rèrè lára ọmọ níbi tí Nàìjíríà dé ẹnìkan ní kóbìnrin má ṣiṣẹ́ ó fẹ́ bà yí obìnrin yẹn jẹ́ ni ó fẹ́ bà yí ẹ̀ jẹ́ ni nítorí pé obìnrin yẹn ò ní násẹ̀sì sáyé ara ẹ̀ rárá kò ní mọ̀ ìtọ́kàn láti ṣe so irú àwa ń ṣe ọba àlú kan lèmi o ọba àlú kan lèmi ọba àlú kan lèmi ìgbà táwọn náà bẹ̀rẹ̀ iṣẹ́ lára ọ̀fẹ́ bu wa pa kò sí ní kó tó débi ògùn ẹ̀ wọ́n á bú ẹ wọ́n á lára ẹ wọ́n á dẹ̀ láàmú wọ́n á ṣe yegede ẹ kó tó débi tó ń lọ ìwọ ló ò ní send ò ní wo bẹ̀ rárá táwa bá wo èébú tí wọ́n bú àwa lẹ́yìn ọmọ Adéyẹmọ àti lẹ́yìn àwọn bàbá wa wọ́n nẹ́lẹ́bọ ni wá mo gbà ẹ̀yìn olókìní ni wá mo gbà orúkọ tó ń kẹ́ ẹ pè mí lẹ́dẹ̀msì gbúgbúrú ni ẹ máa jẹ́ èmi tí mo gan mo gbà mo mọ̀ pé mo gan èmi tí mo gbé yàbọ̀ mo gbà pé mo gbé yàbọ̀ o wàhálà lè kóra yín sí ibi tí ọba adániwáyé ń gbé wa lọ ibi tó ga ni nítorí pé àwọn òwò wọn ní wọ́n pé tàbí ṣùgbọ́n ó lè rí bẹ́ẹ̀ àwọn nǹkan tó ń ba ayé yín jẹ́ nìyẹn wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n ó lè rí bẹ́ẹ̀ márààrún yẹn tó bá ti wà nú ayé ẹ ò ní ráyè ayé ẹ ayé gan ò ní rò ẹ́ lọ́rùn bá àwọn òwò yẹn ìwọ tó o bá nẹ́nu tó o lè fi bẹ́ẹ̀ bú máa bu wàhálà ayé títí ẹ nìyẹn ibi tẹ́mi lọ ni mo focus àwa focus lánàá òun ló fi jẹ́ ká débi tá a dé a tún focus lẹ́nìí a tún débi tó wà lọ lọ́la ìwọ dúró wà lọ́la yìí kí wọ́n máa bẹ́ẹ̀ bú tá a bá rẹ́ni tó ṣe program táìpù nǹkan kan sábẹ́ ṣàṣọ̀rọ̀ àlùfàṣọ òní kú òlójú kan máa jọyẹ ẹja nù kan ga ni orógbó àtòbí ló máa jẹ́ ọ̀rọ̀ olóró ló máa kú sí 2023 òun ló ti tú tọ́ ìyàwó mú 2024 2023 yẹn gbogbo wèrè 2022 gbogbo wèrè tó ṣe yẹn bá lè ṣe ìwáyé kéré kan kejì kan àwọn ìdí ẹ̀ náà ló ṣì wà ṣọ́ra yí ẹ àwọn ọmọ tí ò tó ẹ máa lọ bọ́ ṣe ń gbọpẹ́ máa lọ bọ́ ṣe ń fọ́kọ̀sì láì fún wọn mú kan ṣe níṣẹ́ alẹ́ ní tàárọ̀ kàn ń ṣe rádaràdá ni so táwa bá bọ́ síta tá a bá ń sọ pé a kì í ṣẹgbẹ́ àfọ́ à ń ṣẹgbẹ́ pásítọ̀ ó ní reason yẹn ni tó bá ń sọ bẹ́ẹ̀ wọ́n máa ní reason ó ní reason nítorí pé ìmọ̀ tí ọba dániwáyé fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo wa ló jíṣẹ́ bí kálukú ṣe máa jíṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni náà bí n ṣe wà yìí mi ń sáré mọ́tò kẹ́lí kẹ̀kẹ́ ìwọ̀n apá mi ò ká kì í ṣe mi ń wo yoyoyo ayé mi ń wo yoyoyo èèyàn àmọ́ ṣá lórí iṣẹ́ ọwọ́ mi bí mo ṣe fẹ́ ga lórí gbogbo ohun tó bá dániwáyé kó sí mi lábẹ́ bó ṣe fẹ́ develop tí gbogbo ẹ̀ máa fi ga tó máa fi dèèyàn àwọn nǹkan táwa focus nìyẹn kò sí ìtókàn mi n bá tiẹ̀ tí bá wà lórí íńtánẹ́ẹ̀tì bóyá mo tiẹ̀ wù mí pé kí n tiẹ̀ wo pé kí ló tiẹ̀ ń lọ èmi ò ń gbọ́ ọ̀rọ̀ àwọn ẹlòmíì gbọ́ ó lójú ẹni tí mo n bá ti lè máa stress sókè ni torí mi ìfẹ́ máa fetí mi gbọ́gbọ̀kúgbọ̀ ìgbà wọn kan jáde lánàá tẹ́nìkan lanu gbàgà bíi pàkúté ọlọ́ṣẹ̀ òun regret pé ya ń jẹ́lẹ̀ ṣó fẹ́ máa fi èmi wéyẹ ìpín tèmi nínú ayé yàtọ̀ sí ti yẹ ọlọ́run ìpín tèmi nínú ayé yàtọ̀ nítorí pé ọmọ ọkọ ni mí ọmọ yewa tọrọ yé tó yé ni mí mi ń ṣàṣàwọ̀ so tá a bá ń sọ̀rọ̀ fún yóò tọrọ là ń bá yín sọ
inú kan la dẹ̀ ń lò àwọn olónú méjì òun lọ̀rọ̀ tiwa náà fi ń dayọ̀ á dẹ̀ dayọ̀ kalẹ̀ àníyàn wa sí ìkó ní nǹkan á gbé wa débi tó ga pẹ̀lú àṣẹ Elédùmarè kọ́ ló ń wọlá pé àná kan tí mo rí ọmọ Adéyẹmọ tí wọ́n jáde tí mo rí Ọláyọmí Kóìkì tí mo rí gbogbo wọn bẹ́ẹ̀ lóríṣiríṣi Lady K àwọn ìyá àlùbáríkà world media tí mo rí gbogbo wọn lórí bàbá àlùbáríkà bẹ́ẹ̀ tí mo rí gbogbo wọn inú mi ń dùn àwọn nǹkan yẹn wú mi lórí ló jẹ́ kẹ́mi náà wò pé ìran mi ni jẹ́ ń gbé ìran mi lárugẹ ọ̀pọ̀lọpọ̀ wá bẹ̀rẹ̀ ogun bẹ́ẹ̀ ṣe wà yìí ó yẹ kẹ́ ẹ máa ṣe dánilẹ́kọ̀ọ́ fáwọn obìnrin lórí íńtánẹ́ẹ̀tì kẹ́ ẹ gbé kùránì kẹ́ ẹ gbádìí ìtì ntọ́tọ́ nìkan tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún mo ní ẹ wá ṣé ń wáìnì mi ni kí n gbé kùránì kí n gbádìí ìtì kí ni kí n máa wí inú ẹ̀ kí ni kí n wí kì í ṣe tèmi mo dájú pé à ń kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ yẹn ìjíṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyí tá à ń wí náà à ń kọ́ wọn à ń encourage ara wa ní kórè gbogbo wa lè pè ká kúrò ní di trash pé àáfàá sọ pé pásítọ̀ sọ pé àwọn kan sọ pé kí kálukú lè dá ṣe nǹkan fúnra rẹ̀ kí kálukú kó lè ná sẹ̀sáyé ara rẹ̀ ó là ń sọ fúnra wa so ọmọ Adéyẹmọ òní kó àwọn táwọn tẹ̀lé òní Olódùmarè àgbà Yorùbá nation fún wa ẹ gbogbo ọ̀nà Nàìjíríà jàgàjàgà kò tí ì di jàgàjàgà nígbà tó ń sọ kò sẹ́ni tó fẹ́ travel láti ìletò kan sí ìletò kan sí tí ò ní rògùn ara ríro tó bá délé kò síná kò sómi kò sóúnjẹ ìlú gbogbo nǹkan ló wọ́n lóríṣiríṣi wọ́n náà ṣí bọ́dà wọ́n bá gbé ráìsì bọ̀ ráìsì àti wọnú gáràjì Ṣàngó àwọn kọ́sọ̀mù àtúlọ́kọ́ èmi ò tí ẹ̀wọ̀n kó kọ́sọ̀mù tún wà lọ́nà Abẹ́òkúta ọjọ́ tí mo fẹ́ lọ wo grandma mi la rí kọ́sọ̀mù lọ́nà méjì ó rẹ̀ pé àwọn informant yẹn ti mú páàsì àwọn kan lẹ̀ ni wọ́n dúró gògògò mo ní ẹ̀dùn ọ̀nà ṣé bọ́dà níbí ni ṣé bọ́dà níbí ẹ wo bá ṣe ń nira wa lára ẹ wo bá ṣe ń dààmú ara wa ẹ ti sọ gbogbo kálukú ọ̀pọ̀lọpọ̀ lẹ ti sọ ẹdùn arinlẹ̀ wọ́n á máa gbé ọjà bọ̀ látòdì ibi tó ti ń gbájà bẹ́ẹ̀ wá sọ pé jò ní wọn ẹ mọ̀ pé tí wọ́n bá ti gbá ọjà ẹnìkan ọjà míì tó máa wọlé yẹn orí ẹ̀ ni wọ́n ti máa rí gbogbo èrè yìí tó ń gbé lọ àwọn á sọ pé gbogbo nǹkan wọn àwa ara wa ní ìṣòro ara wa ṣé bí kọ́sọ̀mù ṣe ń ṣiṣẹ́ láwọn kan àwọn stéètì tó kù nìyẹn nílẹ̀ Haúsá bíbẹ̀ ṣé bí kọ́sọ̀mù ṣe ń ṣiṣẹ́ ń bẹ̀ nìyẹn àwa ara wa ní ìṣòro ara wa àwa náà là ń ta páàsì ara wa sílẹ̀ ọlọ́run á ṣàánú gbogbo wa tó bá rí bákan náà àánú á bá gbogbo wa rìnrìn àjò oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe o àwa jíṣẹ́ tó bá dání wáyé rán wa léni o ẹni báwùn kò gbọ́ ẹni báwùn kò má gbà àdúrà mi sọ́lọ́ ni pé bàbá Ẹlẹ́hà ẹ bá wa foríjì wọn abẹ̀yìn o ẹ bá wa foríjì ọkọ bàbá àbèjì ẹ bá wa foríjì wọn ẹ bá wa fìfẹ́ ẹ fi bá wọn lò sẹ̀mí gbogbo èyí tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin náà ti rí ẹ̀kọ́ kọ́ńbẹ̀ ẹ bá wọn lò sẹ̀mí ayọ̀ ẹ lò fẹ́ pẹ̀lú wọn ìfẹ́ ni wọ́n need ẹ má jẹ́ kí Ẹlẹ́hà kó lọ ronú ṣeré ẹ̀ léṣe nítorí pé situation tí woman yẹn wà tí Ẹlẹ́hà yẹn wà bó ṣe dorí kodò tí mò ń wò lórí Oríyọmí Hamzat iye a máa pín sí gbárí pé ìròkúrò gan wá sọ̀kàn pé àbí kò ń gbèmí ara wọn ni kò dẹ̀ tó bẹ́ẹ̀ Ẹlẹ́hà àrírú eléyìí rí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni tọ̀dọ̀ títí ẹ tó hàn síta Ẹlẹ́hà tẹlòmíì jù yẹn lọ lábí aṣọ ó dàbí àwọn tó máa ń gbé hòhò obìnrin tó máa gbé sórí íńtánẹ́ẹ̀tì tó máa gbé sígbá tó máa gbé sáwo ìjọ tó bá ti gbé ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì oṣù kan fún lọ́rùn wọ́n ti gbàgbé so fún ẹni tó bá ń ṣaburúurú yẹn òun ló ní ìṣòro á dẹ̀ padà jíjẹ so Ẹlẹ́hà ẹ̀yin àti bàbá àbèjì ẹ̀ bára yín kalẹ̀ o ẹ ti gbọ́ ẹ̀ bára yín kalẹ̀ o ìbejì yín á náwó rẹ̀ lẹ́yìn o á náwó rẹ̀ lẹ́yìn o gbogbo èyí tó ṣẹlẹ̀ yẹn ẹ̀kọ́ náà ni ẹ̀kọ́ ló fi kọ́ yan o àríkọ́ṣe lọ́lọ́run dẹ̀ máa ṣèdílé yín kò ní ṣe yín ní ẹni àríkọ́gbọ́n kò sẹ́ni tó kọjá àṣìṣe kò dẹ̀ sẹ́ni tó kọjá àdánwò tí wọ́n dé nìyẹn àdántán ni wọn ò ní rí àdánwò máa wá ó máa lọ àdántán ni permanent ọlọ́run ò ní jẹ́ káàdántán kó wọlé gbogbo wa kọ́lọ́run wọlé àníyàn tí mo fi sọ̀rọ̀ Ẹlẹ́hà yẹn kọ́lọ́run fi san mí lẹ́san nítorí pé in tó hit mi ni ó ti yé Ẹlẹ́hà yẹn lè jẹni tí ò na pọn láti ilẹ̀ ó lè jẹni tí ò na pọn tó bá jẹ́ nìkan tó na pọn ó kó yẹ pé too much of ìbẹ̀rù náà ni tẹ́yọ̀ bá lè bá bàbá sọ̀rọ̀ ó gbọ́dọ̀ násẹ̀ sí ìyá lè yàn násẹ̀ sí fún jù ìyá lè yàn ní access jù so ọlọ́run á tún gbogbo àṣẹ níbi tá a kù sí
gbogbo ọmọ ọkọ Yorùbá mo kí ìta lọ́lọ́run káàbọ̀ sí inú ilé o. Àdúrà mi sọ́lọ́run ni pé kí wọ́n close fáìlì ẹ̀ ò ní rógun ẹjọ́ o pẹ̀lú ògo Ọlọ́run. Èyí tó ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ náà tún ni a máa kọ́gbọ́n sí ni ní gbogbo ìgbà a máa kọ́gbọ́n lára ara wa ni. So kálukú ta lọ́lọ́run àti mọ mistake ẹ̀ so gbogbo kálukú náà àti mọ ibi tí ó kù sí. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ akọ ìbínú aago 5 tí ń lọ lù àánú abá gbogbo wa rìnrìn àjò. Mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ojú òní tiwa sísítà mi Lady K mo kí ẹ kú iṣẹ́ takuntakun àní wáyé tì gbogbo ọmọ tó bá jáde lára yín ògo l'Olódùmarè máa ṣe wọn. Àníyàn tí mo fi ṣàdúrà fún yín kọ́ náà fi ṣèmi náà lẹ́san. Ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ Awíkonko ẹ fi Awíkonko sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má fi ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ẹ má fi ṣe kinní ẹ ti gbọ́ ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni gbogbo ohun tí wọ́n ní ọ̀rọ̀ kì í mì níkún àgbà òun ni kẹ́ ẹ fi ṣe. Olóyè Sunday Igboho kọjá ẹni tí èèyàn ń gbógun tì ọmọ Aládìkún kọjá ẹni tí èèyàn máa fókọ̀sì pé jẹ́ kí n bà á jẹ́ nítorí pé Olódùmarè ló ń bọ́ máa déjẹmọ rìnrìn àjò ayé ẹ̀. Bàbá Àṣàbí fún rẹ̀ èmi ò tí ọ̀ pé ọmọ wọn kan ń já Àṣàbí níjọ́ tí mo tún wá rí tí wọ́n ń kó Àṣàbí ní oríkì wọn inú mi wá dùn. Ẹni tó bá bímọ tó bá sọ ní Àṣàbí àṣàjàjáì oore ti wọnú ilé yín ayọ̀ ti wọnú ilé yín ayọ̀ ti wọnú ilé yín. Mo dúpẹ́ bọ́ba adániwáyé ṣe mí Àṣàbí àdè ìfakùn ìsọlọ Ọ̀ṣun nìkẹ́ orúkọ yẹn máa ń dùn mọ́ mi ni. I love that name so much that much. Ẹ ṣe gojú òní ti gbogbo wa àánú abá gbogbo wa rìnrìn àjò gbogbo àwọn òkú Ọlọ́run abá àforíjì wa aláboyún ayé Ọlọ́run á sọ wọn láyọ̀ ojú ọ̀kúnlẹ̀ òní nira o omi ẹ̀tọ́ èjì òtò kò ní fi ṣe kòǹgẹ́ gbogbo tó wà lọ́sibítù ara ni Ọlọ́run á fún wọn lálàáfíà gbogbo àwa tá a sì nípa àìsàn àní padà ṣàárẹ̀ o omi ara wa ìṣàn ara wa Olódùmarè ò ní fi dè wa gbogbo nǹkan wa tó ní àti tí omi Olódùmarè kò ní fọwọ́ bàjẹ́ kan gbogbo ẹni tó wá ń ro kan dáadáa tó ń ro kan gbèsè kan ní ti dáadáa Olódùmarè amúlọlé àṣẹ. Àánú abá gbogbo arìnrìn àjò ojú òní tiwa ní ròun gbèsọnù bí ò ṣe bí ọmọ ní wára wa tí ó bàtà ẹkún bàtò ṣe bàtà bànújẹ́ kò ní yẹnu ọ̀nà wa ẹkún àdásún àjọsún ẹ fi sílẹ̀ ojú máa sún kò ní jẹ́pin gbogbo wa. Ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ láhàlọ́wàlà kù wátà ilá abẹ́là alẹ́ làṣẹ. Ẹni bá fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò bá mi sọ̀rọ̀ lórí WhatsApp mi náà tẹ́ ẹ ti mọ̀ ojú òní tiwa ire.